عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. mo wá ìṣọ́ lọ́sọ̀dọ̀ ọlọ́run kúrò lọ́dọ̀ èṣù ẹni àjùlókò pa ẹni tí wọ́n ti ṣẹ́bi lé mo sì bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run. حمدا كثيرا. ọpẹ́ tó pọ̀ yàntìyàntì. طيبا لمن أحب التسبيح والتكريم والتحميد. bọ́pọ̀ yìí bó ti pọ̀ yìí ọpẹ́ tó mọ́ pọnrọgàdàn kó ló máa bá ẹni tó já sí wípé àfọ̀mọ́ ló tọ́ sí i bákan náà àpọ́n ló tọ́ sí i bákan náà èyí sì tọ́ sí i bákan náà. وهو خالق الملوك الذي فضله من فضله والرحمة. ọlọ́wọ́n ọba yìí lọ́ba tó dá gbogbo àwọn lọ́ba lọ́ba ọlá tí wọ́n wá ń lò nínú ọlọ́wọ́n ọba náà ni. وسبعا جزيلا بلا نهاية. ẹ wá rí àfọ̀mọ́ tó pọ̀ yàntìyàntì tí ò lópin. لله الذي فطر السماوات والأرضين من 6 أيام. wọ́n lọ máa bẹ́ẹ̀ tó já sí wípé òun ló tẹ́lẹ̀ ló sì tẹ́ sánmọ̀ bákan náà. وخلق المخلوقات من قدرته. ó tẹ́lẹ̀ ó tẹ́ sánmọ̀ ó tẹ́ fún odidi ọjọ́ méje. التي لا أحد لها عز وجل. ọlọ́wọ́n ọba tá à ń sọ yìí ọba tí ò lálàá ni kíkà nǹkan ọlọ́wọ́n ọba. ونرجو إليه سبحانه وتعالى. àwọn wá ń ro kan lọ́sọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ọba àlekè ọlá. كما قال عز وجل gẹ́gẹ́ bó ti sọ. في المصحف الذي لا ثاني له بعد تعوذ من الرجيم الذي رجم من الرحمة. nínú ìwé tó já sí wípé ìwé tí ò pé méjì lẹ́yìn tá a ti wá ìṣọ́ lọ́sọ̀dọ̀ ọlọ́run kúrò ládé ìṣẹ́ ni ọ̀kan ni ègbé. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. mo ti wá ìṣọ́ lọ́sọ̀dọ̀ ọlọ́run ọba kúrò ládé ìṣù ẹni ẹ̀kọ́ ẹni ègbé ẹni àjùlókò pa. سورة الهود آية 7. ọlọ́run ọba ń sọ nínú súrátì Húdù láyà keje. وهو الذي خلق السماوات والأرض ọlọ́run ọba ìlọba tó dá sánmà àti ilẹ̀ في 6 أيام. ó dá fún ọjọ́ mẹ́fà. وكان عرشه على الماء ẹ wá rí àga àdára sí ọlọ́run ọba wá gbé sórí omi. ليبلوكم أيكم أحسن عملا. ọlọ́run ọba yìí ó gbé sórí omi kó lè máa fi gbìdánwò yín wò. ولئن قلت عزكم tí n bá tẹ̀ wá máa sọ báyìí wípé مبعوثون من بعد الموت gbogbo èyí tọ́lọ́wọ́n bá gbé fún yín yóò padà gbé dìde lẹ́yìn tẹ́ bá kú tán. ليقول لنا الذين كفروا إن هذا إلا سحر مبين. ó já sí wípé àwọn kèfèrí wọn máa ṣe mọ̀ wípé eléyìí o ìdán tó fojú wọn ni. أما بعد lẹ́yìn wá ìgbà náà. أزكى صلوات وأتمها mo wá ń ṣe ìkẹ́ mo ń ṣe ìgẹ̀ mo sì ń ṣe ìparí ẹ̀. mo ṣe ní pípé. وأبو التهية bákan náà mi ò dákẹ́ lẹ́nu kíkì. وأكملها على ينبوع العلم. mo ṣe ní pípé lẹ́nu tó já sí wípé òun gangan ni bùṣẹ́lẹ̀ rú mímọ́. والعبد سيدنا محمد صلى الله عليه bó ti وسلم. jẹ́ ìṣẹ́lẹ̀ rú mímọ́ náà ló sì ní ẹ̀kọ́ òun náà ní ànábì Muhammad ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá. وهو مبعث الكمال في العجم والعرب. òun lẹni tí wọ́n gbé dìde ní pípé láláwọ̀ funfun àtàláwọ̀ dúdú. أفصى الناتج بالدود. ẹni tí mò ń yìn yìí òun ló fi ń dá láwọn jù. وعلى آله وأصحابته الأئمة الأمجاد. ẹ̀rí ìka yìí kó máa dúró lórí ànábì nìkan kó lọ́ọ́ máa bá àwọn aráàlú ànábì àtàwọn sàábì ànábì àtàwọn ìyàwó ànábì. ونرجو إليه بقوله الشريف قال صلى الله عليه وسلم. ẹ wá rí gbọ́dọ̀ wà ànábì wa Muhammad tó fi ń sọ báyìí nínú ìwé rẹ̀ tó fi ń gbọ̀ngbọ́n jùlọ báyìí wípé. ما قال علي ما لم أقل فليتبوأ مقعده من النار. ànábì wa Muhammad sọ wípé ẹni bá fi lè sọ tẹ́mi ànábì ò sọ kí wọ́n ya gbé ìdí ń gbà òun àbí kí wọ́n fi ẹ̀yìn ẹ̀ kí wọ́n fi ti ara náà. وقال أيضا في رسالته ànábì ò mà tún dákẹ́ yìí sọ báyìí wípé. العلماء ورثة ó ní الأنبياء. àwọn àfa àwọn gangan la rólé ànábì wa Muhammad. وأزكى التحية على من الذي لا رسول بعده نبي محمد صلى الله عليه mi ò وسلم. dákẹ́ kíkì mi fún ànábì wa Muhammad ẹni tí kò sá nàbí mi lẹ́yìn rẹ̀ mọ́. خير البرية ومن يمشي على القدم. ẹni tó já sí pé èyí ní fi ń dájú nínú àwọn ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá. ونتكنا في رسالته قال صلى الله عليه وسلم. ẹ wá rí ànábì wa Muhammad ó sọ báyìí wípé. أبر بر أن يصلي الرجل قد أبيه. ẹ wá rí ó ní tó fi ń dájú lọ òun náà ní kí ọmọkùnrin
وبعد أرجو السلامة تم على الرجال الغيب. lẹ́yìn tí mo ti wá kí àwọn àfa àwọn èèyàn yantiyanti. وهم الذي نورهم الله من نوري لنا. tàlà àwọn tí mò ń kí òun lẹni tó já sí pé ọlọ́run ọba gangan ló tàn mọ́lẹ̀ sí wọn lára. وأبدأ من أصل الذي أحق التحية والسلامة تم لشيخ العالم العلامة. mo wá ń bẹ̀rẹ̀ kíkì mi síbi tó yẹ kí n ti bẹ̀rẹ̀. الفقيه الحاج آدم عبد الله العلوري. tani mò ń kí òun náà ló ní sùúrù ẹni tó ní làákàyè bàbá wa Ádámù Àlì lórí. رحمه الله تعالى. ọlọ́run ọba dákun bá sàlékún ìkẹ́ bàbá wa Ádámù. والأتباع. bákan náà àwọn tó tẹ̀lé wọn. وسائر العلماء على صناعته. àti gbogbo àwọn àfáà tí wọ́n gba gbọ́rin bàbá wa Ádámù. وأرجو أن أقدم في أمام العلماء والأدياء. bákan náà mo wá ń darí kíkì mi lọ sọ́dọ̀ àwọn àgbàlagbà tó wà lórí ìkàlẹ̀. هذه جلسة مولد النبي صلى الله عليه وسلم. àwọn àfáà àgbààgbà tó wà lórí ìkàlẹ̀ ní mọ́lúdì Ànábì wa Muhammad tá à ń ṣe láàyè yìí. وأسأل من الله أن يطول أمرهم لنا وأيهم بالرضا وكثرة الأرزاق. mo wá ń bí ọlọ́wọ́n ọba kọ́lọ́wọ́n ọba kó bá gbogbo wọn lẹ́mí pátá. إلى ما درسنا كل أساتذتنا. mo wá dákẹ́ lórí àwọn tíṣà tí wọ́n kọ́ wa ọlọ́wọ́n ọba kó bá gbogbo wọn lẹ́mí àtọ̀pọ̀lọpọ̀ àrísìkí. من نظر إلى وجه العالم الرباني. mo wá ń darí kíkì mi lọ́sẹ̀ni tó já sí wípé òun ló rè mí. من نظر إلى وجه العالم الرباني. ẹni tó bá fi lè wòye sáwọn àfẹ́ onímọ̀. فكأنما نظر إلى النبي صلى الله عليه وسلم. òun tọ̀hún ó dà gẹ́gẹ́ bẹni tó wà níbo Muhammad ni. ومن أحب العلماء. ẹni bá nífẹ̀ẹ́ àwọn àfáà. فكأنما أحب النبي محمد صلى الله عليه وسلم. òun tọ̀hún ó dà gẹ́gẹ́ bẹni tó nífẹ̀ẹ́ ànábì Muhammad ni. وما أحب محمد. ẹ̀wá rẹ̀ tó bá nífẹ̀ẹ́ ànábì Muhammad. أحب الله ọlọ́wọ́n ọba yóò وجل. nífẹ̀ẹ́ ń tọ̀hún. وأسأل من الله الرحمة. mo wá ń bẹ ọlọ́wọ́n ọba kó bá wa ṣe وتسويل ìjẹ́. الأمور والعاقبة الخير لربنا àtẹ̀mí gígùn àti àtibọ̀tán dáadáa fún olùrè wa. الذي لا ثاني لهما وأم أبي وأم الخير آمين. ẹ̀ tó já sí pé àwọn náà ni bàbá mi àti ìyá mi ọlọ́run dákun bá gùn wọ́n lẹ̀mí. وأقدم هذه القصيدة ترهيبية للمربنا من مبادع إلى ختامه. mo wá ń darí kíkì mi sí kọ̀sídà kékeré yìí orin kékeré yìí mo wá ń darí rẹ̀ lọ sí olùrè mi ẹni tó já sí pé òun ló kọ́ mi. الشيخ قمر الدين إبراهيم أمين الله أبو النجاة شوغا. tani mò ń kí òun náà ni bàbá wa Sheikh Kamarudeen Sugar. حفظه الله ورعاه آمين. ọlọ́wọ́n ọba mo bẹ̀ ọ́ dákun bá ṣàlékún ẹ̀mí kíkùn fún wọn. حمدت الله بشكر الوفاء. mo yin ọlọ́wọ́n ọba pẹ̀lú ọpẹ́ tí ò ní tán. فهذا فضل ربك ذي الجلال. ẹni tó já sí pé ọlọ́wọ́n ọba ló gbé ọlá fún wọn. حمدت الله بشكر الوفاء. فهذا فضل ربك ذي الجلال. حمدت الله بشكر الوفاء فهذا فضل ربك ذي الجلال. أحبك سيدي حبا شديدا لأنك فخر للأوامر. مفاعيل مفاعلة مفعول مفاعيل مفاعلة